alágbára àti àwọn olóṣèlú ńlá ní ilẹ̀ Haúsá wọ́n mà tún ti ń bínú wọ́n ti ń bínú sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ǹjẹ́ kí ló fa ìbínú? Ó mà ní bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe yan ọmọ Yorùbá ọ̀gbẹ́ni Adéọlá Àjàyí gẹ́gẹ́ bí ọ̀gá àgbà tuntun fún àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ìyún Department of State Service DSS, tó sì jẹ́ pé níṣe làwọn Haúsá ń bínú wípé Tinubu ti ń kó àwọn ọmọ ìyún àwọn Yorùbá nìkan sí ọ̀pọ̀lọpọ̀ òpó tó wà. Ẹ rántí pé lọ́jọ́ Ajé ìyún ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí ti ṣe ọjọ́ 26 oṣù kẹjọ the 26th of August 2024 ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló kéde ọ̀gbẹ́ni Adéọlá Àjàyí nípasẹ̀ agbẹnusọ ọ̀gbẹ́ni Ngelale Ajuri gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́, tó sì kéde wípé òun ti fi rọ́pò ọ̀gá àgbà ọ̀tẹlẹ̀múyẹ́ tẹ́lẹ̀ ọ̀gbẹ́ni Yusuf Magaji Bichi. Ṣùgbọ́n níṣe ni ọ̀rọ̀ yóò máa bá àwọn Haúsá níbi tó dára tí inú sì ń bí wọn pé èsè tí Tinubu fi wúrú wà tó wù náà, nítorí pé nígbà tó ti jẹ́ pé ọmọ Haúsá lẹni tó kúrò yún Bichi, ẹni tó yẹ kó tó fi síbẹ̀ ọmọ Haúsá ni, tí wọ́n sì ní bí Tinubu ṣe ń kó àwọn ọmọ Yorùbá àwọn ẹ̀yẹ sípò yóò padà lẹ́yìn fún nínú ètò ìdìbò ọdún 2027. Ìtàwọn alágbára ilẹ̀ Haúsá tẹ̀ wá ń sọ kiri tán fi ń bínú gidigidi báyìí tán sì láwọn yóò tako Tinubu láti di ààrẹ ní sáà kejì ni pé ọ̀gá àgbà sójà lórílẹ̀‐èdè yìí ọ̀gágun Taoreed Lágbájá, wọ́n ní ọmọ Yorùbá ni ọ̀gá ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókun, wọ́n lọ́mọ Yorùbá ni. Wọ́n ní Tinubu tó wá yan ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ọ̀tẹlẹ̀múyẹ́, wọ́n ní irú eléyìí kò ṣẹlẹ̀ rí nínú ètò orílẹ̀‐èdè yìí. Kódà wọ́n lọ́gàá kọ́sítọ́ọ̀mù náà ìyún ọ̀gbẹ́ni Bashir Adéníyì, wọ́n lọ́mọ Yorùbá náà tó lòun náà. Wọ́n ní gbogbo àwọn ipò ńláńlá yìí Tinubu ń kó fáwọn Yorùbá, tó sì jẹ́ kó dìímọ̀ ìpè tó tún ṣe ní ti Adéọlá Àjàyí tó ṣẹ̀ṣẹ̀ yàn yìí òun gan ló wá fọ́ gbogbo ẹ̀ lójú o, tó ń bí àwọn nínú gidigidi. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀, kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ààrẹ tó bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀ tó ní ká má ti dárúkọ òun nítorí pé Tinubu ò fún òun láṣẹ àti ààyè láti sọ̀rọ̀ báyìí, jẹ́ kó dìímọ̀ pé ọ̀rọ̀ tí ò sóòótọ́ nù ẹ̀ làwọn àgbà Haúsá ń sọ. Ó ní ipò ni wọ́n fi ń torú àwọn ọ̀gá àgbà ọlọ́pàá bẹ́ẹ̀. Ó ní ẹni tí ipò ẹ̀ tó tún kàn sí Bichi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ kúrò nípò, ó ní Adéọlá Àjàyí, àti pé Adéọlá Àjàyí ká ní ipò tó wà ọmọ Haúsá àbí Ìgbò ló wà ń bẹ̀ ni òun náà ni ó bọ́ síbẹ̀, tí kì í sì ṣe pé bóyá Tinubu fi ojúṣàájú tàbí ọ̀rọ̀ ẹ̀yà ó fi yàn án.